fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ, tèwe tàgbà ẹ má fi para. Ètò TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ, tèwe tàgbà ẹ má fi para. Àjànàkú kọjá mórí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ọlọ́run ló sọ nínú Bíbélì pé òun ni Alpha àti Omega, ìbẹ̀rẹ̀ ohun gbogbo àti òpin ohun gbogbo. Bẹ́ẹ̀ sì rèé náà lọ sọ nínú odò Fákan wípé adé àfọ̀ Ọ̀rúnmìlà lọ́jọ́ tí bàbá ti kọ́lé ọ̀run bọ̀ wálé ayé. Wọ́n ní kí bàbá orúbọ kó rúbọ, wọ́n ní kó ṣètùtù Elédùmarè fún oníkẹrẹ yẹlẹ́ntì méjì. Tó bá délé ayé kó fi sọ́tún kó fi sósì, wípé gbogbo nǹkan tó bá ń ṣe báyìí náà ló máa tẹ́wọ́ gbà. Èyí náà la fi ń kíra wa pa àkójúmọ́ wọn. Gbogbo àwa olólùfẹ́ kan níbi iṣẹ́ ti bí pátápátá gbogbo iná làkè. Èdí tí mo fi ṣe gbogbo ẹ̀ ní àlàáfíbọ̀ mẹ́tẹ̀ẹ̀ta òun náà ni wípé a ṣe wà lákòókò lẹ́tì yẹn fún tàwa Kìrìsìtẹ́nì. Bẹ́ẹ̀ sì rèé òní gangan ní ọjọ́ Jímọ̀ tó kọ́gun sí oṣù lámúlánà ní oṣù Ramadan tí àwa mùsùlùmí táwọn bẹ̀rẹ̀ ààwẹ̀ wa ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Gbogbo ẹ̀sìn gbogbo ilé tó mú ká máa sìn lẹ́yìn olólùfẹ́ wa gbogbo yín pátápátá òun náà àkí ẹ̀yà ibi tí ẹ̀yà Yorùbá tí wọ́n bá wá yálà àti Ìbàdàn ní Ẹ̀gbá ní Ìjẹ̀bú ní Yewa ní Ọ̀yọ́ ní ibikíbi Oǹdó ní Àkókò ní àkí ìpè ẹ̀kú ojúmọ́ ojúmọ́ tó mọ́ wa lónìí kó mọ́ wá síre kó mọ́ wá sáyé. Òní náà ní ọjọ́ kẹjọ oṣù kẹta ọdún 2024. Olúṣọlá ṣọlá ló kọ mi lẹ́kùnlọ́kọ bàbá mi olómi ẹgbẹ́ òyìnbó pé mi ọmọra kí ni mímọ̀ tó méjì mẹ́rin ní sí ẹ̀kọ́ kìí sì nìyàn. Ẹ mọ̀ wá gẹ́gẹ́ bí ṣe wa lórí ìkànnì yìí wípé láràárọ̀ òun náà la máa fún yín níròyìn tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà níbi tí àwọn kan tó gbédé dúró sí lórílẹ̀-èdè yìí. Ẹ jẹ́ kọ́kọ́ fún yín ní àwọn kókó rẹ̀ kó tó di wípé a lọ sókè lọ́run tá a máa padà wá. Nígbà tẹ́ tún máa padà wá máa pàdé mi níbi tá a máa fún yín ní àwọn ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀. Ẹ wá gbọ́ wò nínú ìwé ìròyìn The Nation, àwọn ìjọba ìbílẹ̀ gbogbo ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wá àwọn ìjọba ìpínlẹ̀, ìyẹn àwọn local government kó lè mọ yé wa o. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wá àwọn state government, Association of Local Government of Nigeria àlìgánù ni wọ́n ti ń wá wọn látàrí pé bí wọ́n ṣe kọ̀ láti fún wọn ní owó ìnáwó èyí tí wọ́n gbà láti orílẹ̀-èdè Paris. Ìwé ìròyìn The Nation ló máa gbé ìjà tí ń bẹ́ sílẹ̀ láàrin àwọn ìjọba ìbílẹ̀ àti ìjọba ìpínlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ló gbé jáde láàárọ̀ níyì. Ìwé ìròyìn Daily Trust ìyẹn náà ṣòfófó tiẹ̀ o ní ìpalẹ̀mọ́ sílẹ̀ de àsìkò Ramadan yìí. Wọ́n ti gba gbogbo àwọn mùsùlùmí lámọ̀ràn àti gbogbo àwọn àfáànù tàbí àwọn ọmọlẹ́yìn wípé kí wọ́n yàgò fún lílo àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ gbogbo lásìkò Ramadan yìí wípé ìmọ̀ ń bá àwẹ̀ jẹ́ ni o. Ìwé ìròyìn Daily Trust ló gbé jáde. Bákan náà nínú ìwé ìròyìn Platform Times àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì apá gúúsù ìwọ̀ oòrùn ilẹ̀ wa ni wọ́n ti ń dúnkokò láti gbé ìgbésẹ̀ òfin o láti wọ́ ìjọba àpapọ̀ lọ sílé ẹjọ́ látàrí bí wọ́n ṣe fẹ́ fòfin de nǹkan kan tó ní ṣe pẹ̀lú àǹfààní táwọn máa ń jẹ. Ìwé ìròyìn Platform Times náà ló ṣàpèjúwe èyún láàárọ̀ níyì. Bóyá lẹ́mọ̀ wípé ẹ̀yin ará alẹ́ bá ń gbàdúrà fún àwa tàjẹ́ iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ báyìí náà láyò wípé àníṣìṣọ bá mọ̀ pé olórí àdúrà ni àmì ta máa ń ṣe dénúdénú òun náà ni o.
ẹ wò ó àjọ tó ń rí sí ìgbóhùnsáfẹ́fẹ́ ìṣàkóso ìgbóhùnsáfẹ́fẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà èèyàn NBC ni wọ́n mà ti lọ sí ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn báyìí o látàrí pé kí ni o látàrí bí ilé ẹjọ́ kan tẹ́lẹ̀ bó ṣe fọwọ́ òfin dè wọ́n wípé ẹ gbọ́dọ̀ máa fún àwọn iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ní owó ìtanà wípé wọ́n lùfin kó sì mọ́ san owó ìtanà òun ni àjọ NBC ọ̀hún ló lọ ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn pé ìdájọ́ yìí kò tẹ́ àwọn lọ́rùn o nínú ìwé ìròyìn leadership Lukumanu ti sọ wípé kí wọ́n kìlọ̀ fún Bọ́lá Ahmed Tinubu ìkìlọ̀ ta ni kí wọ́n wá kìlọ̀ fún ta ló ń bá sọ kódà ó pe olóyè Bísí Àkàndé mọ́ àwọn tí ó bá sọ pé ẹ jẹ́ lọ kìlọ̀ fún ẹ bá sọ̀rọ̀ níbi tí ó ti ń gbọ́ ìwé ìròyìn leadership òun náà ni ìyẹn gbà nínú bí nǹkan ṣe wọ́n gógó lórílẹ̀‐èdè yìí ẹ jẹ́ jẹ́ ní sùúrù fúnra wa àtọkọ àtìyàwó ẹjá ní sùúrù o lórí ọ̀rọ̀ wípé àsanwóolé ìjà tó bẹ́ sílẹ̀ láàrin ọkọ àtìyàwó òun màrè o ọkọ ti lu ìyàwó lálùpá o débi wípé kò mímọ́ báyìí o ìwé ìròyìn Vanguard ló gbé jáde o ilé ẹjọ́ ò ní bá a gbọ́ wípé ó ṣàṣemáṣe tàbí kò sówó ńlẹ̀ ni o ẹ̀já rárá mọ́ ṣe lóní díẹ̀díẹ̀ báyìí nínú ìwé ìròyìn Vanguard náà bákan náà ni wọ́n mà ti gbélé jáde pé owó ìrànwọ́ tí wọ́n ní wọ́n fẹ́ gbé síta fún àwọn akẹ́kọ̀ọ́ wípé kó máa yá wọn lẹ́yìn ọdún kejì tí wọ́n bá parí ìsìn orílẹ̀-èdè bàbá wọn yún agùnbánirọ̀ lọ́ máa san padà mítẹ̀rù pé bóyá wọ́n ti fún wọn pátápátá nítọ́ wọ́n lè máa san padà o lẹ́yìn ọdún méjì tẹ́ bá parí NYSC yín ìwé ìròyìn Vanguard ló gbìyànjú jáde láàárọ̀ níyìn bákan náà nínú ìwé ìròyìn yìí àwọn ọlọ́pàá ni wọ́n ti rí àwọn ibi tí àwọn ogunlọ́gọ̀ àwọn èèyàn kan tí wọ́n ti ń ṣe àwọn ìbọn àgbélẹ̀rọ àṣírí àwọn èèyàn tí wọ́n ṣe ìbọn àgbélẹ̀rọ àṣírí wọn padà tú báyìí níbi tí ọlọ́pàá tó ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbọn àti àwọn ìbọn AK-47 tí wọ́n ti rí gbà ní ọwọ́ wọn. Bákan náà láàárọ̀ ní báyìí bá gbà wá a máa fún yín láwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ níbi tí NSC tó gbà ọ̀tún tí TUC tó gbà òsìn tó sọ wípé ẹ jẹ́ kó ní kálukú kó jẹ́ orúkọ ìyá rẹ̀ ká jẹ́ orúkọ wa lọ́tọ̀ọ̀tọ̀ iye tẹ̀yin fẹ́ gbà kọ́ ni iye táwa fẹ́ gbà wàhálà bẹ́lẹ̀ o láàrin ẹgbẹ́ òṣìṣẹ́ NSC àti tòṣòwò TUC lórí owó òṣìṣẹ́ tó kéré jùlọ tí wọ́n fẹ́ mọ̀ gbà níbi tí ọ̀rọ̀ ti dọ̀gba ìwé ìròyìn Vanguard náà ló gbé jáde láàárọ̀ ní ẹja lọ sókè lọ́hùn bá a bá padà dé kí ètò àkómọ̀tẹ̀ wájú. Alhamdulillahi Rabbi alamin ògo ni fọ́lọ́run lókè ọ̀run fún àǹfààní ta tó rígbà láti rí Jímọ̀ olóyin náà là á jẹ́ fún aláṣọba aláwùrábí ọ̀pọ̀ orí rẹ̀ là ó ṣe lékè erùpẹ̀ ànífi ẹnikẹ́ni ṣe àwátì ní ti oṣù tó ń bọ̀ ní ti ọ̀sẹ̀ tó ń bọ̀ ní ti ọdún tó ń bọ̀ láṣọba mi aláwùrábí ẹ káàbọ̀ sí abala tá a pè ní látòrí pápá BGI TV níbi láti máa fún yín láwọn ìròyìn lọ́dọ̀kọ̀ òjò kan gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ń jẹyọ nínú ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa lágbo ti ròyìn eré ìdárayá tàná òníjọ tèmi òníjọ tàná torí àwọn ìròyìn yẹn láti kó dé bìbà fún yín láti máa mú wọn wá sí etí ìgbọ̀nyín lọ́dọ̀kọ̀ òjò kan gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ láàárọ̀ òní ọdún ní mímì kì í ṣe àìmọ̀fólókò àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á bọ̀ kó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ tèmi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ ọlọ́rọ̀bọ òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà èmi náà ni mo máa jẹ́ atọ́kùnrin lábala tá a pè ní látòrí pápá BGI TV lórí ètò ojúmọ́ aláyọ̀ gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ láàárọ̀ òní ẹ máa ṣe eré ìdárayá mò ń tẹnumọ́ fún yín ní gbogbo ìgbà torí ṣíṣe eré ìdárayá a máa ṣe àgbàrá yín láǹfààní púpọ̀ owó
tí mo ní ni mo yà yín yẹn ó yá láì dé ìnàpẹ̀rẹ̀ láì fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní sọ ọ́ di mímọ̀ fún yín láàárọ̀ yìí pàtàkì àwọn ìròyìn eré ìdárayá ẹ ti mọ̀ pé ilé láti máa kẹ́sọ̀ọ́ ròde ìròyìn ilé tó kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ tó kọ́kọ́ fi ojú léde lápò ọ̀dọ̀ tèmi tí mo ní kí n mú wá sí ti ìpọ́nyín ó jẹ́ ìròyìn tí kò dùn mọ́ni nínú látàrí bí ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà nìyẹn Flying Eagles bí wọ́n ṣe pàdánù níbi ìfẹsẹ̀wọnsẹ̀ wọn àkọ́kọ́ lánàá sọ̀wọ́ orílẹ̀-èdè Uganda níbi ìdíje All African Games ti àwọn ọkùnrin èyí tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀-èdè Ghana ẹ má gbàgbé pé orílẹ̀-èdè Uganda ẹ̀yìn tẹ́ bá wo ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ni wọ́n kọ́kọ́ ṣí ìdè ìfẹsẹ̀wọnsẹ̀ nígbà tí wọ́n gbá góòlù kan wọlé kódà ẹni tí wọ́n ṣe Sodiq Isiaka òun ló dá ẹyọ kan padà fún orílẹ̀-èdè Nàìjíríà láti rí pé ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ó tóra wọn ní èyí tí wọ́n fi gbá lọ ní abala àkọ́kọ́ ìyẹn first half ṣùgbọ́n nígbẹ̀yìn nígbà tí ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn fẹ́ lọ tẹnubọ epo tí ó di ìṣẹ́jú mọ́kànlélọ́gọ́rin òun ni àwọn orílẹ̀-èdè Uganda ni wọ́n tún ṣe bẹ́ẹ̀ ni wọ́n tún dá ẹyọ kan padà láti fi jáwé olúborí lánàá nígbà tí wọ́n na ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà tiwa ìyẹn Flying Eagles ẹ má gbàgbé o a sì ní àwọn àǹfààní láti pèlégedé sí ìpele tó kàn South Africa Senegal wà bẹ́ẹ̀ South Sudan wà bẹ́ẹ̀ àti orílẹ̀-èdè Uganda tí wọ́n kó wa ti ẹ jẹ́ ká wò ó bí ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ṣe máa yọrí sí gẹ́gẹ́ bí ó ti ṣe ń lọ lórílẹ̀-èdè Ghana ẹ jẹ́ ká kúrò bẹ́ẹ̀ ẹ jẹ́ ká bọ́ sí orílẹ̀-èdè Nàìjíríà gangan àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti kéde rẹ̀ o wípé ààyè akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ó ti ṣí sílẹ̀ fún àwọn tó bá nífẹ̀ẹ́ sí báyìí o wọ́n sọ ilé di mímọ̀ látàrí bí ẹni tí ń ṣe akọ́nimọ̀ọ́gbá wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyẹn Ose Pesero bó ṣe fi ipò náà sílẹ̀ ní oṣù tó parí oṣù tó kọjá òfin ilẹ̀ bákan náà ni àjọ NFF tí wọ́n sọ di mímọ̀ pé lọ́wọ́ yìí a kò tí ì rí ẹni tí a fẹ́ yàn sí ipò náà ló jẹ́ kí àwọn kéde pé àsìkò yẹn ó ti ṣòfò báyìí o àwọn sì ti ṣí sílẹ̀ fún gbogbo àwọn ènìyàn tí wọ́n bá nífẹ̀ẹ́ sí láti wá jẹ́ akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà Super Eagles bákan náà ẹ̀dẹ̀ má gbàgbé wọ́n tún kéde wípé ààyè tí àwọn agbábọ́ọ̀lù tó jẹ́ ọjọ́ orí wọn wà lábẹ́ ọdún mẹ́tàdínlógún yẹn under 17 ààyè tìyẹn náà ó ṣí sílẹ̀ báyìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ ẹ má gbàgbé wípé ikọ̀ agbábọ́ọ̀lù Flying Eagles ni wọ́n ti wá jẹ́ akọ́nimọ̀ọ́gbá wọ́n ti wá jẹ́ agbábọ́ọ̀lù tí wọn kò ní akọ́nimọ̀ọ́gbá báyìí ẹ jẹ́ ká wo ibi tí ọ̀rọ̀ náà yóò yọrí sí fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà Super Eagles àti àjọ NFF bóyá wọn máa rí àbí wọn kò ní rí ẹni tí yóò di àlàfo náà ẹ jẹ́ ká tẹ̀sọ́ wájú nípa tó orílẹ̀-èdè Nàìjíríà náà ni o ìjẹ́jẹ́ mọ̀ pé aṣọ́lé wa nígbà kan rí ìyẹn Vincent Enyama ló ti sọ di mímọ̀ pé òun á nífẹ̀ẹ́ láti padà sínú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Super Eagles kì í ṣe gẹ́gẹ́ bí aṣọ́lé o ṣùgbọ́n láti wà lára ìgbìmọ̀ tí yóò máa jẹ́ ìgbìmọ̀ akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù ìyẹn Super Eagles ẹ má gbàgbé pé láyé Enyama nígbà tó ṣì ń ṣọ́lé fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà ó jẹ́ ọ̀kan gbòógì tí àwọn èèyàn fi ọlá fún pé eléyìí ó mọ ẹnu rẹ̀ nípa kí aṣọ́lé bákan náà ẹ̀dẹ̀ má gbàgbé òun náà ṣe bẹ́ẹ̀ ó dàbí ẹnu rọ̀ bí òwe fún ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ ní ilẹ̀ òkèrè tó tó fi àdàgbà ètò rọ̀ fún bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n kó tó fẹ̀yìntì nípa ti ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles lọ́dún 2015 ó ní áwọ̀ pẹ̀lú akọ́nimọ̀ọ́gbá nígbà náà ìyẹn Sunday Ogbese àwọn èèyàn rò pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ló jẹ́ kí Vincent Enyama ṣe bẹ́ẹ̀ kó fi àdàgbà ètò rọ̀ lágbo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ti ikọ̀ Super Eagles nígbà tí wọ́n bí léèrè níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ lánàá Vincent Enyama sọ di mímọ̀ pé kò sí ìyọnu kò sí wàhálà ń bẹ tí àsìkò bá tó mi ò lè sọ wípé mi kò ṣe fún orílẹ̀-èdè Nàìjíríà torí pé orílẹ̀-èdè mi ni orílẹ̀-èdè Nàìjíríà mo sì máa láyọ̀ láti fi ìrírí mi ṣe ìgbéga fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Super Eagles eléyìí ni Vincent Enyama sọ nígbà tí wọ́n bi léèrè pé ṣé ó sì lè padà wá sínú ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ó ní kí ló dé òun á padà wá tásìkò rẹ̀ bá yọ ẹ jẹ́ kí n sọ di mímọ̀ sí fún yín níwájú wípé ẹnìkan tó jẹ́
agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Anthony Uja òun ló ti sọ di mímọ̀ wípé òun sì ń pòǹgbẹ láti gbá bọ́ọ̀lù fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà bó tilẹ̀ jẹ́ pé ọjọ́ péréte lòun ní fún wọn nígbà tí òun kọ́kọ́ wá sí orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n nígbà tóun wá yẹn inú òun kò dùn délẹ̀ dáadáa látàrí pé òun kò gbá bọ́ọ̀lù wọlé gẹ́gẹ́ bí òun ṣe yẹ kó gbá wọlé nígbà tí orílẹ̀-èdè Nàìjíríà fi ìwé pè wọ́n láti wá gbá bọ́ọ̀lù jẹun fún ikọ̀ Super Eagles ó wá sọ di mímọ̀ pé ẹ wò ó ṣùgbọ́n ìrírí tí mo ní pẹ̀lú ikọ̀ ọ̀jẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà Super Eagles n kò lè gbàgbé rárá ṣùgbọ́n nígbà náà mi ò gbá góòlù wọlé ó dùn mí púpọ̀ torí pé tí n bá gbá góòlù wọlé á jẹ́ ohun tí mo fi lápẹẹrẹ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles àti orílẹ̀-èdè Nàìjíríà ẹ jẹ́ ká fìyẹn lẹ̀ ẹ jẹ́ ká kúrò bẹ́ẹ̀ ẹ jẹ́ ká lọ sí ilẹ̀ òkèèrè ẹ jẹ́ ká gbá ọ̀dọ̀ Victor Osimhen wọlé níbi tí ẹnìkan ti ń sọ̀rọ̀ William Gallas ẹ̀gbọ́n tiẹ̀ agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ rí fún ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal òun ló ti sọ di mímọ̀ fún ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea wípé tẹ́ ẹ bá lọ ra Victor Osimhen ní sáà tó ń bọ̀ William Gallas òun ló sọ̀rọ̀ yìí di mímọ̀ sí iwájú wípé gbogbo yìí tẹ́ ẹ ti ná gbogbo $1 billion àwọn owó rọ̀gbọ̀rọ̀gbọ̀ tẹ́ ẹ ti ná lórí àwọn agbábọ́ọ̀lù láàrin oṣù méjìdínlógún àwọn kí ló ń dà fún yín lásìkò yìí kàkà bẹ́ẹ̀ wọ́n tún ṣe bẹ́ẹ̀ wọ́n tún mú nǹkan tí ò dá wá bá ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea ni tẹ̀bá wa lọ gbé Victor Osimhen kí láǹfààní wípé àṣeyọrí yóò jẹ́ tiyín ní sáà tí ó ń bọ̀ bákan náà ló bọ ẹnu àtẹ́ lu dodibọ́ọ̀lì ẹni tó jẹ́ bàbá olówó ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea ń pẹ́ wò gbogbo àwọn kan wọ̀nyí ó yẹ kẹ́ ẹ lọ wo ìpilẹ̀ṣẹ̀ yín ẹ lọ wo àkọsẹ̀jáyé yín òun tó jẹ́ kẹ́ ẹ máa pàdánù ní gbogbo ìgbà kì í ṣe pé tẹ́ bá lọ náwó rọ̀gbọ̀rọ̀gbú sórí Victor Osimhen ni àṣeyọrí yóò máa dé bá yín eléyìí òun ni William Gallas ó fi ránṣẹ́ sí gbogbo àwọn ẹni tí ń ṣe ènìyàn gbòógì nínú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea nípa ẹ̀wò ẹ má jẹ́ kéèyàn kan tàn yín o Victor Osimhen kì í ṣe Mose o kì í tẹ̀ ń ṣe olùgbàlà yín yóò bá wá sínú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ fún gbogbo àwọn ènìyàn tí ọ̀rọ̀ náà kàn bákan náà ẹ jẹ́ kí n máa sọ di mímọ̀ fún yín pé Victor Osimhen ni ó ti ṣe bẹ́ẹ̀ ló ti ń dábí ẹdun rọ̀ bí òwe fún ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ Napoli bó tilẹ̀ jẹ́ pé wọ́n sọ pé ó máa kúrò nípa sáà tí a wà yìí ló jẹ́ kí àwọn ikọ̀ agbábọ́ọ̀lù bíi PSG Arsenal Manchester United tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbórí wọlé sínú ìdíje eré náà láti ra Victor Osimhen bákan náà ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea wọn kò gbẹ́yìn o láti ra Victor Osimhen ẹ jẹ́ ká wò ó ní ìparí sáà yìí ibi tí Victor Osimhen yóò máa dorí kọ nínú ikọ̀ agbábọ́ọ̀lù èyí tó bá wù ú ẹ wò ó ẹ jẹ́ ká kúrò bẹ́ẹ̀ jẹ́ ká lọ sí orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì níbo ló ti ń ṣẹlẹ̀ níbẹ̀ ọ̀rẹ́ tímọ́tímọ́ méjì ìyẹn Luis Suarez àti Lionel Messi àwọn ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n ṣe ìrànlọ́wọ́ fún ikọ̀ agbábọ́ọ̀lù Inter Miami lánàá nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n gbá àmì ayò méjì ni wọ́n gbá níparí ìfẹsẹ̀wọnsẹ̀ náà Messi gbá ẹyọkan wọlé nígbà tí Lionel Messi náà Luis Suarez náà òun náà ṣe bẹ́ẹ̀ ó gbá ẹyọkan wọlé láti padà wá láti ẹ̀yìn láti wá na ikọ̀ agbábọ́ọ̀lù èyí tí wọ́n kojú lánàá nípele àkọ́kọ́ ìdíje kan tí wọ́n pè ní CONCACAF Champion Cup round of 16 èyí tí ó wáyé lánàá àwọn ikọ̀ agbábọ́ọ̀lù tí wọ́n kọ́kọ́ kojú ìyẹn Nashville àwọn ni wọ́n kọ́kọ́ jáwé olúborí nígbà tí wọ́n gbá góòlù méjì tẹ̀léra wọn tí wọ́n gbá wọlé ṣùgbọ́n nígbẹ̀yìn Messi àti Luis Suarez tó fi mọ́ Busquets àwọn náà ṣe ìrànlọ́wọ́ púpọ̀ fún ikọ̀ agbábọ́ọ̀lù Inter Miami láti rí pé wọ́n ṣe bẹ́ẹ̀ wọn kò fi ìdí rẹmi níbi ìfẹsẹ̀wọnsẹ̀ náà eléyìí ló jẹ́ kí àṣeyọrí ó dàbí pé ó dé bá ikọ̀ agbábọ́ọ̀lù Inter Miami lánàá bó tilẹ̀ jẹ́ pé Jordi Alba kò láǹfààní láti kópa níbi ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ṣùgbọ́n wọ́n padà mọ́rin nǹkan mú bọ̀ níbi ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ìyẹn mo ní kí n fi tún yín létí pé Messi àti Luis Suarez wọ́n dá bí ẹdun rọ̀ bí òwe lánàá nígbà tí wọ́n ṣe ìrànlọ́wọ́ láti rí pé àmì ayò kan méjì ó jẹ́ tiwọn lánàá níbi ìfẹsẹ̀wọnsẹ̀ tí wọ́n gbá kojú ikọ̀ agbábọ́ọ̀lù Nashville níbi ìdíje kan ìyẹn jẹ́ bó ṣe jẹ́ ẹ jẹ́ kí n kúrò bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n sì tẹ̀síwájú ní ìròyìn
tí mo ti mú wá sí etí ìgbọ̀nyín ìyẹn ìròyìn ilẹ̀ òkèrè ìyẹn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá agbo wọn mo sì wà báyìí o kí n tó bọ́ sí agbo àwọn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ìjà láàrin Anthony Joshua àti Francis Ngannou ó ti ń ṣe bẹ́ẹ̀ ó ti ń gbìnàyà ó ti ń gbìnàyà tí bá ní ó ti ń gbìnàyà wọ́n ti ń ṣe ìpalẹ̀mọ́ rẹ̀ ní mo mí ni o torí wípé ọ̀rọ̀ tí ń jẹyọ lọ́tún ọ̀rọ̀ tí ń jẹyọ lọ́sì Anthony Joshua náà ti sọ̀rọ̀ ó ti sọ di mímọ̀ wípé ẹ wò ó ìjà yẹn kò máa jẹ́ ìjà kan tí yóò ṣe bẹ́ẹ̀ tí yóò ní ìtumọ̀ dáadáa tá a bá ń sọ̀rọ̀ nípa àwa àbẹ̀ṣẹ́kù bí òjò lórílẹ̀‐èdè àgbáyé àti ní ilẹ̀ adúláwọ̀ bẹ́ẹ̀ bá gbàgbé ẹ rí i pé ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà ẹni tó fi orílẹ̀‐èdè Gẹ̀ẹ́sì tó fi ṣe ibùgbé òun ni Anthony Joshua bí a bá sì ń sọ̀rọ̀ pé Francis Ngannou ọmọ orílẹ̀‐èdè Cameroon òun náà ló ti sọ di mímọ̀ wípé ìjà náà ló máa jẹ́ èyí tí ó máa lápẹẹrẹ nígbà tí Anthony Joshua yóò sọ̀rọ̀ síwájú ó ní ẹ wò ó mo mọ̀ wípé mo ṣèlérí wípé màá ṣe àṣeyọrí nígbà tí n bá kojú Francis Ngannou ẹ̀dẹ̀ má gbàgbé wípé ìjà yẹn ni gbogbo àgbáyé gbogbo orílẹ̀-èdè ni wọ́n ti ń fojú sọ́nà fún wípé yóò máa wáyé ní ọjọ́ ẹtì Friday ní ìlú Riyadh lórílẹ̀-èdè Saudi Arabia ẹ jẹ́ ká wò ó bí ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn àbí ìjà ìfẹsẹ̀wọnsẹ̀ náà ní bí ìjà náà ṣe máa lọ nígbà tí àwọn méjèèjì bá kojú ara wọn lágbo ti àwọn abẹ̀ṣẹ́kù bí òjò ẹ wò ó eléyìí jẹ́ ohun tí ó lápẹẹrẹ mo ti sọ di mímọ̀ fún pé $64 billion òun ni Anthony Joshua yóò gbà níbi ìjà náà tó bá jáwé olúborí bí ó sì jáwé olúborí ẹ jẹ́ ká wò ó bí ìjà náà ṣe máa rí ní alẹ́ òní ní orílẹ̀-èdè Saudi Arabia ẹ jẹ́ ká kúrò lọ́dọ̀ àwọn àbẹ̀ṣẹ́kù bí òjò ẹ jẹ́ ká bọ́ sí ọ̀dọ̀ àwọn agbábọ́ọ̀lù agbo ọ̀dọ̀ àwọn akọ́nimọ̀ọ́gbá ni mo gbà wọlé báyìí o níbi tí akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal Mikel Arteta ó sì ń tẹnumọ́ wípé a sì nílò àwọn agbábọ́ọ̀lù ọwọ́ iwájú tí yóò máa dábí ẹdun rọ̀ bí òwe fún ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal látàrí pé àwọn nǹkan ò ṣẹnure lásìkò tí a wà yìí fún ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal lọ́wọ́ iwájú oníbẹ̀ báwo àti ń já wálẹ̀ díẹ̀díẹ̀ lórí tábìlì ìdíje líìgì orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì EPL eléyìí kò ti bá ojú mu tó látàrí pé àwọn agbábọ́ọ̀lù ọwọ́ iwájú wa wọ́n ní ìfarapa àwọn tá a sì nílẹ̀ wọn kò ṣe múṣemúṣe mọ́ ní ọ̀rọ̀ náà ní ó bá dé Mikel Arteta ló wá sọ di mímọ̀ sí iwájú pé ẹ wò ó àti yìí ìpinnu wa padà ó láti gbé àwọn agbábọ́ọ̀lù ọwọ́ iwájú wọlé sínú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ní sáà tí a wà yìí àbí tí sáà bá parí gẹ́gẹ́ bí àlàkalẹ̀ èròǹgbà wọn eléyìí ni Mikel Arteta sọ fún àwọn oníròyìn lọ́jọ́bọ̀ Thursday àná wípé ẹ wò ó tẹ́ bá rí pé sáà yìí ó ti fẹ́ ṣe bẹ́ẹ̀ ó ti fẹ́ tẹnubọ epo a sì ti ń gbáradì fún sáà tó ń bọ̀ kí ohun tó ṣẹlẹ̀ sí wa ní sáà yìí tó fi di wípé àfẹ́rí ọwọ́ mú dáadáa kó tún má padà wá ṣẹlẹ̀ sí wa ní sáà tó ń bọ̀ la fẹ́ fi wá wọ̀rọ̀ kan fi ṣàdá láti rí pé a gbé àwọn agbábọ́ọ̀lù ọwọ́ iwájú wọlé sínú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal láti máa ṣáná fún wa wọlé nọ́mánọ́má ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ gẹ́gẹ́ bí ìròyìn tó ń jẹyọ láti ọ̀dọ̀ àwọn agbábọ́ọ̀lù ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ní orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ó ṣe máa jẹ́ lánàá ìfẹsẹ̀wọnsẹ̀ wáyé lóríṣiríṣi níbi tí àwọn ikọ̀ agbábọ́ọ̀lù lọ́kọ̀ òjọ̀kan tí wọ́n ti kojú ara wọn níbi ìdíje Europa League ní báyìí ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n na ikọ̀ agbábọ́ọ̀lù Sparta Prague nígbàtí Mohamed Salah padà dé lẹ́yìn ìfarapa rẹ̀ èyí tí ó dá jókòó wọ́n jáwé olúborí pẹ̀lú àmì ayò 5-1 ni wọ́n fi ṣe bẹ́ẹ̀ ni wọ́n fi na ikọ̀ agbábọ́ọ̀lù Sparta Prague ní ọjọ́bọ̀ àná ẹ̀rí pé ìyà yẹn ó ṣe bẹ́ẹ̀ ó pọ̀ jù fún ikọ̀ agbábọ́ọ̀lù tí Liverpool kojú ìdùnnú wọn lánàá náà ni pé ẹni tí ń ṣe agbábọ́ọ̀lù ọwọ́ iwájú wọn ìyẹn Mohamed Salah ó ṣe bẹ́ẹ̀ ó ti padà dé gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ tí wọ́n sì ṣe rí lánàá tá a sì fojú gan ni rẹ̀ ẹ jẹ́ kí wọ́n máa sọ di mímọ̀ fún yín bí àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ náà ṣe wáyé mo sọ di mímọ̀ fún yín ṣáájú pé Liverpool wọ́n kó ìyà
fún ikọ̀ agbábọ́ọ̀lù Sparta Prague mọ́lé wọn 5-1 ni ó padà yọrí sí Krabag àti Bayer Leverkusen 2-2 ni wọ́n jọ gbá lánàá. AS Roma wọ́n kó ìyà fún ikọ̀ agbábọ́ọ̀lù Brighton pẹ̀lú àmì ayò 4-0. AC Milan àti Slavia Prague wọ́n jọ gbá ìfẹsẹ̀wọnsẹ̀ ó tóra wọn ṣùgbọ́n ikọ̀ agbábọ́ọ̀lù AC Milan ni wọ́n jáwé olúborí pẹ̀lú àmì ayò 4-2. Benfica gbá àmì ayò 2-2 pẹ̀lú Rangers. Marseille ọ̀nà ikọ̀ agbábọ́ọ̀lù Villarreal pẹ̀lú àmì ayò 4-0. Freiburg ọ̀nà West Ham pẹ̀lú àmì ayò 1-0. báyìí ní ìfẹsẹ̀wọnsẹ̀ náà fi yọrí sí. Tó bá wá dé ní àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ náà tún tẹ̀síwájú. Ẹ ti mọ̀ pé òpin ọ̀sẹ̀ báyìí ni àwọn ìdíje líìgì lónírúurú yóò máa gbìnàyà gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ṣùgbọ́n àwọn díẹ̀ ni àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tí yóò máa wáyé lónìí níbi tí ikọ̀ agbábọ́ọ̀lù Napoli yóò ti máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù Torino. Bákan náà Barcelona tó bá di aago 9 alẹ́ òní wọ́n máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù Mallorca. Bákan náà lórílẹ̀-èdè Germany níbi ìdíje Spanish German Bundesliga Stuttgart àti Union Berlin wọ́n máa gbéná wojú ara wọn. Lórílẹ̀-èdè France Nice àti Montpellier wọ́n máa gbéná wojú ara wọn. Báwọn ìfẹsẹ̀wọnsẹ̀ ṣe máa wáyé lẹ́nìí nìyẹn. Tó bá dọ̀la a máa sọ di mímọ̀ fún yín lọ́lọ́kọ̀ òjọ̀kan bí àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ yìí ò ṣe máa wáyé níbi ìdíje France League 1 Spanish La Liga Italian Serie A àti English Premier League àti German Bundesliga. Gbogbo wọn pátápátá là á fún yín láwọn ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn lọ́la tí ò ní kú kan. Ọlọ́run kó ṣọ́ wa ju ọ̀la lọ. Oníyanṣe wọn lọ́kàn ṣe gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ bá wa jẹ́ láàárọ̀ yìí a dúpẹ́ lọ́wọ́ yín o. Àjọṣe wa ò ní bàjẹ́. Níbi la ó rí mọ fún ti ròyìn eré ìdárayá tàti mú wá sí etí ìgbọ̀nyín lọ́lọ́kọ̀ òjọ̀kan ní ìkànnì amóhùnmáwòrán BGI TV lábala láti orí pápá BGI. Ẹ wò ẹ ṣe bí ẹ ṣe dúró tì wá láti máa gbọ́ wa ní òrèkóòrè. Ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ o, ètí tẹ́ fi ń wò wá ò ní di. Ojú ni mímì kì í ṣe àìmọ̀ fólókó àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà. Tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ ó dọ́jà ni. Èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ tèmi. Fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí Fẹ́lẹ́ Sport làwọn èèyàn pè mí tá a bá débi tá a dé dúró yìí. Ẹ wò ó àwa la ó máa ṣe nǹkan ìkan ò ní ṣe wá. Ètò Ojúmọ́ Aláyọ̀ ó ń tẹ̀síwájú pẹ̀lú lómi ọgbọ́n. Ẹ má yí kúrò, ẹ kú ìkàlẹ̀. Ramadan Kareem ọpẹ́ ni fún ọba Allah tó fún wa láǹfààní ìtọ́ múni náà kí gbogbo mọ́mìnì àti mùmìnà wà fojúsọ́nà ètò kan oṣù alápọ̀nlé. Bẹ́ẹ̀ ni oṣù alápọ̀nlé ní ètò tó máa gorí afẹ́fẹ́ àkókò Ramadan ọdún yìí tí í ṣe 1444 lórí ìkànnì BGI TV bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣàn kọ́kọ́ orí rẹ̀ lórí ẹ̀rọ amóhùnmáwòrán ayárabíàṣá ayélujára lójoojúmọ́ ní déédéé aago 11 sí 12 ààbọ̀ ọ̀sán. Oṣù alápọ̀nlé oṣù ọlá oṣù gbígbà àdúrà ní ti ìdàgbàsókè ní ọ̀nà ìwà mímọ́ àti ìbáṣepọ̀ tó dánwọ́rọ́ pẹ̀lú ọba Allah tí í ṣe oṣù Ramadan. Abala méjì lètò náà pín sí. Abala tafsir sì jẹ́ abala àkọ́kọ́ tí àwọn al-ulama àwọn àgbààgbà fà Ọlọ́run gbà fún pẹ̀lú òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run ó ti máa ṣèdánilẹ́kọ̀ọ́ fún wa lórí oṣù alápọ̀nlé àti ọ̀nà mímọ́ nílànà tẹ̀sìn Islam. Abala kejì sì jẹ́ àkókò fún ìbéèrè àti ìdáhùn níbi tá a ti máa jẹ àwọn ẹ̀bùn rabandẹ bí owó ilẹ̀ àpò rẹsì gálọ́ọ̀nù epo òróró hajj alquran alápọ̀nlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bákan náà láti tún rọ gbogbo ẹ̀yin iléeṣẹ́ ńláńlá iléeṣẹ́ kéréje a sì ń pe gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlú ìlú tẹ́ ẹ fẹ́ fún wa ní ẹ̀bùn owó àti àwọn ẹ̀bùn jàǹkànjàǹkàn bíi ilẹ̀ àpò rẹsì gálọ́ọ̀nù epo òróró hajj alquran alápọ̀nlé láti fi gbé ètò lárugẹ. bẹ́ẹ̀ sì là ń rọ̀ yín kẹ́ ẹ gbé ìpolówó ọjà yín wá. ó sì dájú pé ládá tó pọ̀ ní ògórí ìṣúwọ́nà yín wọ́n làyé tàbí ìpolówó ọjà ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa 0703-822-6160 0703-822-6160. Ramadan Kareem oṣù ọlá oṣù alápọ̀nlé. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún bẹ́ẹ̀ ṣe ń jẹ́ ìgbádùn wọn ètò wa Ojúmọ́ Aláyọ̀ lórí ìkànnì BGI TV. Àwọn ìdúró sí bẹ́ẹ̀ ni bẹ̀rẹ̀ sí fẹ́ni tó bá gbọ́dọ̀ mi ìròyìn sì làwọn gbé mi láàárọ̀ ní àgbọ́dọ̀ mi ó yá ẹ̀wọ́n nǹkan fìdílé tàbí kẹfìdílé nǹkan kájọ jọ máa jẹ ìgbádùn ẹ̀ ẹ̀yin tẹ́ bá sì wà lẹ́nu iṣẹ́ tó bá jẹ́ pé ẹ̀rọ gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín lé ibì kan kẹ́ máa ra máa gbọ́ kẹ́sì máa wù wá kẹ́sì máa fi ọwọ́ mi kẹ́ máa fi tún iṣẹ́ ṣe. Ẹ wo ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí nínú mú àwọn ìròyìn tí mo kọ́kọ́ mú láàárọ̀ níyì òun náà ni ìròyìn tó ní ṣe pẹ̀lú àwọn
tí wọ́n jẹ́ alága ìjọba ìbílẹ̀ gbogbo náà ni wọ́n ti pawọ́pọ̀ báyìí tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pariwo fún àwọn ìjọba ìpínlẹ̀ látàrí owó ìrànwọ́ Paris Club Fund eléyìí tí wọ́n sọ pé wọ́n fi ṣe ìrànwọ́ tí wọ́n gbé fún àwọn ìjọba ìpínlẹ̀ gbogbo pé kí wọ́n pín káàkiri láàrin ara wọn kó sì dé ọ̀dọ̀ wọn ìjọba ìbílẹ̀ nígbà tí wọ́n ti bọ̀wọ́ lù ú láti ọwọ́ ẹ̀ka tó ń rí sí ètò ìṣúná lórílẹ̀‐èdè wa Nàìjíríà òun náà ni wọ́n ti bọ̀wọ́ lù tí wọ́n sì ti pín owó ọ̀hún náà káàkiri ẹni tó jẹ́ ààrẹ fún ẹgbẹ́ argon ọ̀hún náà ìyẹn Kọ́ládé Àlàbí náà ló ti ń kan ominú látàrí gbogbo àwọn ìgbésẹ̀ tí ìjọba ìpínlẹ̀ gbogbo tí wọ́n ń gbé bí wọ́n ṣe fún wọn ní àǹfààní láti jẹ́ kí wọ́n máa jẹ àǹfààní tó tọ́ sí wọn lábẹ́ òfin bó ti tọ́ àti bó ti yẹ wọ́n ní kódà owó ìrànwọ́ ilé tó máa ń wáyé láti àpò ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà wípé kò dé ọ̀dọ̀ wọn gbogbo ẹ̀yin tí ẹ̀ wá ń pariwo wípé ìjọba ìbílẹ̀ wípé bóyá wọn kẹ̀ kójú òṣùwọ̀n tàbí wọn ṣe nǹkan kan ẹ̀ tí wọ́n máa gbọ́ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ dáadáa ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan níjọba ìpínlẹ̀ ni wọ́n ṣe láti máa fi lọ́wọ́ agbára lórí wọn wọ́n ní kódà lára wọn òun náà ni kí wọ́n máa yan àwọn èèyàn sí ipò alága ìjọba ìbílẹ̀ ilé tí ó sì bá òfin orílẹ̀-èdè Nàìjíríà wọn tí wọ́n máa pè ní kíátìkà ẹlòmíì yóò wà nínú kíátìkà yìí fún ọ̀pọ̀lọpọ̀ ọdún tí wọ́n sì ní yan alága ìjọba ìbílẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe wà nínú òfin orílẹ̀-èdè wa Nàìjíríà ìyún ẹkùn keje nínú òfin ọdún 1999 nínú ẹ̀ náà ló ń sọ̀rọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdojúkọ ilé náà wọn náà ń dojúkọ gẹ́gẹ́ bí alága ìjọba ìbílẹ̀ gbogbo eléyìí tí kò fi mú ìdàgbàsókè bá àwọn ìjọba ìbílẹ̀ wọn ààrẹ ẹgbẹ́ argon ọ̀hún náà tún sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ẹ wo ó ti pẹ́ o tí wọ́n ti gba owó ìrànwọ́ yìí kódà ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ó ti bẹ̀rẹ̀ sí ní pín owó ìrànwọ́ yìí láti ọdún 2016 tó ọdún 2018 síbẹ̀ àwọn òrómi débi tó òun ẹ̀jẹ̀ òun gbọ́pá débi tó òun gbọ́pọ̀ ẹgbẹ́ argon tó jẹ́ ẹgbẹ́ àwọn ìjọba ìbílẹ̀ gbogbo lórílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fọ́kún ṣòkòtò mọ́ ìjọba ìpínlẹ̀ ńlára wípé àfi kí wọ́n kó gbogbo owó tó jẹ́ ti tọ̀dọ̀ wọn kí wọ́n máa kó fún wọn kí ìdàgbàsókè kó lè máa bá àwọn ìlú kéréje àti àgbègbè ìdàgbàsókè gbogbo ní ìjọba ìbílẹ̀ wọn. nínú ìwé ìròyìn Daily Trust láàárọ̀ níyé wọ́n ti rọ gbogbo àwọn mùsùlùmí jákèjádò àgbáláyé àti pàápàá jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n ti gbà wọ́n lámọ̀ràn wípé kí wọ́n rí wípé wọ́n yàgò fún lílo àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ní àsìkò Ramadan eléyìí tí ó ń bọ̀ yìí nípalẹ̀mọ́ sílẹ̀ fún àwẹ̀ tí wọ́n fẹ́ gbà ẹni tó ń sọ̀rọ̀ yìí ní dókítà Nafiu Ahmed Adékéwúyọ̀ Àjàwárì òun náà ló sọ̀rọ̀ yìí o níbi ìdánilẹ́kọ̀ọ́ ìpalẹ̀mọ́ sílẹ̀ fún àwẹ̀ Ramadan kan eléyìí tí ẹgbẹ́ mùsùlùmí kan tí wọ́n ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ ní àná òde òní yìí ní ìpínlẹ̀ Kwara pawọ́pọ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ mùsùlùmí lọ́pọ̀lọpọ̀ níbẹ̀ ni olùdánilẹ́kọ̀ọ́ yìí ti ń dánilẹ́kọ̀ọ́ wípé lílo àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ yìí ó náà ló ṣeé ṣe kó ṣàkóbá fún àwẹ̀ eléyìí tí àwọn mùsùlùmí tí wọn yóò máa gbà eléyìí tó sì lè mú wọn kí wọ́n máa wo nǹkan tí ò jẹ́ kí wọ́n wò tàbí kó pín ọkàn wọn sí yẹlẹyẹlẹ bẹ́ẹ̀ ló ṣàpèjúwe pé ó ṣeé ṣe kí èèyàn kan kó máa wà kó ti pé àìmọye ọdún lórí òkè pẹ̀ kó sì ti mọ́ gbàwẹ̀ fún ọdún bíi 35 kó má sì ní àmì kan ṣo ní ọ̀dọ̀ Ọlọ́run Ọba Allah tó jẹ́ pé ó kàn ń gbàwẹ̀ rẹ̀ dànù lásán náà ni òun náà ni wọ́n ti gba gbogbo àwọn mùsùlùmí lámọ̀ràn wípé kí wọ́n yàgò fún lílo àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ lásìkò Ramadan eléyìí tí ó ń bọ̀ yìí ní kò pẹ́. nínú ìwé ìròyìn Platform Times láàárọ̀ níyìí àgbáríjọ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ìyẹn àwọn tí wọ́n gba pẹ́ńsọ̀nù ní apá gúúsù ìwọ̀ oòrùn ilẹ̀ wa òun náà ni wọ́n ti sọ wípé àwọn yóò gbé ìgbésẹ̀ láti gbé ìgbésẹ̀ òfin ní ọjọ́bọ̀ tọ́ọ̀tẹ̀ yìí ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní dúkokò mọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wípé àwọn yóò wọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lọ sílé ẹjọ́ látàrí bí wọ́n ṣe sọ pé wọ́n fẹ́ wọ́gi lé ọ̀nà kan eléyìí tí wọ́n ń gbà jẹ àǹfààní kan tí wọ́n pè ní Pension Transition Arrangement Directorate wípé ìjọba àpapọ̀ wá sọ pé àwọn fẹ́ gbé ìgbésẹ̀ láti wọ́gi lé tí kì í sì dẹ̀ ṣe wípé ilé ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n bọ̀wọ́ lu irú ìgbésẹ̀ náà dókítà Olúṣẹ́gun Àbátàn tó jẹ́ alukoro fún ẹgbẹ́ àwọn tí òṣìṣẹ́ fẹ̀yìntì tí ń gba owó ìfẹ̀yìntì ní apá gúúsù ìwọ̀ oòrùn ilẹ̀ wa òun náà ni ó sọ̀rọ̀ yìí nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé eléyìí tí wọ́n ní pẹ̀lú àwọn akọ̀ròyìn ìlú Abẹ́òkúta tó jẹ́ olúlu ìpínlẹ̀ Ògùn òun náà ló sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé nínú ìjábọ̀ Ọ̀nàsànyè òun náà ni kò sí nínú ìjábọ̀ Ọ̀nàsànyè eléyìí tí wọ́n sọ ní pé Ọ̀nàsànyè report wípé kò sí nínú ìjábọ̀ rẹ̀ láti
wọ́gi lé ọ̀nà yìí tí wọ́n pè ní PTAD wípé kò sínú ìjábọ̀ rẹ̀ wípé kí wọ́n wọ́gi lé o rárá o ṣùgbọ́n tí ìjọba àpapọ̀ bá sọ pé àwọn fẹ́ lọ wọ́gi lé àwọn ṣetán gẹ́gẹ́ bí àbátan ṣe sọ ó náà wọ́n ṣetán láti gbé wọn lọ sí ilé ẹjọ́ kí wọ́n sì fi ọwọ́ òfin kí wọ́n fi mú ìjọba àpapọ̀ látàrí bí àwọn kan bí ó ṣe lè gbogbo yìí eléyìí tó ti mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíín tí wọ́n jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì kí wọ́n kúkú àìtọ́jọ́. Àjọ kan eléyìí tí ń ṣe àmójútó ìgbóhùnsáfẹ́fẹ́ tí ń ṣe àkójọ àti àkóso bí a ṣe ń sọ̀rọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà lórí amóhùnmáwòrán tàbí lórí rédíò ìyún NBC National Broadcasting Commission òun náà ni wọ́n ti gbé ẹjọ́ lọ sí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn láti lè lọ tako ilé ẹjọ́ àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ìdájọ́ eléyìí tí wọ́n gbé sílẹ̀ wípé kí wọ́n máa gbé owó ìtanràn lé àwọn iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ lórí mọ́ ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn tó wà nílùú Àbújá òun náà ni wọ́n gbé ẹjọ́ òun náà lọ ibi tí wọ́n ti ń wọ́ adájọ́ James Ọmọtọ́ṣọ eléyìí tó ṣe ìdájọ́ rẹ̀ ṣáájú nígbà tí wọ́n ṣe ìdájọ́ òun náà ní oṣù karùn-ún ọdún 2023 ní ilé ẹjọ́ gíga tó wà nílùú Àbújá níbẹ̀ ni ilé iṣẹ́ tí ń ṣe àkóso yíyún NBC ló ti wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ tí wọ́n tó márùndínláàádọ́ta ìyẹn 45 stations àti rédíò àti tẹlifíṣàn ni wọ́n wọ́ lọ sí ilé ẹjọ́ nígbà tí wọ́n sọ pé wọ́n wọ́ lọ sí ilé ẹjọ́ tí wọ́n sì lu òfin ní ọdún 2019 lásìkò ètò ìdìbò gbogbogbò tó wáyé ní ọdún 2019 ni wọ́n sọ pé wọ́n ṣe àwọn nǹkan tí ò yẹ kí wọ́n ṣe wọ́n gbé àwọn kankan sórí afẹ́fẹ́ tí ò yẹ kí wọ́n gbé sórí afẹ́fẹ́ níbẹ̀ ni àjọ NBC yìí ló sì kéde wípé kí wọ́n lọ san owó ìtanà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ẹgbẹ̀rún níye fún ní àwọn ilé iṣẹ́ kọ̀ọ̀kan òun náà ní kí wọ́n lọ san owó yìí ní àṣẹ òun náà ló wá látọwọ́ ẹni tó jẹ́ adarí àgbà àwọn ìṣàkàwò ni wọ́n sọ eléyìí lára àwọn àjọ ìjàfẹ́tọ̀ ọmọnìyàn kan náà ni wọ́n pa ọ̀pọ̀ pẹ̀lú àwọn nǹkan láti gbé àjọ NBC lọ sí ilé ẹjọ́ tí wọ́n sì gbé ìdájọ́ òun náà kalẹ̀ lónìí gbogbogbò ní oṣù kọkànlá ọdún tó kọjá ìyẹn ọdún 2023 níbi tí adájọ́ Ọmọtọ́ṣọ tó ti ń sọ wípé NBC nágbára láti máa sọ pé kí wọ́n máa san owó tán kódà láti ilé ìtẹ́ ìṣe lọ gbọ́dọ̀ máa fún ilé iṣẹ́ kankan ní ìwé wípé kí wọ́n wá máa sanwó tán látàrí pé wọ́n ṣe ẹ̀ṣẹ̀ kan tàbí ìkejì ibẹ̀ ni NBC fi sọ pé ẹ má jà ṣe báyìí o fún ìdí èyí ẹjá lọ sí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn wípé ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn ìdájọ́ tí Ọmọtọ́ṣọ ṣe ẹ má gbà fún un nítorí bàbá lọ fi eléyìí tàbá rẹ̀ lọ fi bẹ̀rẹ̀ oríṣiríṣi nǹkan tó mú èèyàn ni wọ́n máa sọ lórí afẹ́fẹ́. Nínú ìwé ìròyìn leadership tí mo tún mú láàárọ̀ níyìí òun ni ẹni tó ti fìgbà kan jẹ́ igbákejì alága gbogbogbò fún apá àríwá ìwọ̀ oòrùn ẹgbẹ́ òṣèlú APC èèyàn olóyè Sàlíù Lòkùmọ́nù ló ti ń rọ gbogbo àwọn tí wọ́n jẹ́ àgbààgbà ẹgbẹ́ tí wọ́n wà nínú àgbà ẹgbẹ́ nígbà tí wọ́n ṣe ìdásílẹ̀ ẹgbẹ́ òṣèlú APC ọ̀hún náà láti tètè tọwọ́ ọmọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu kí wọ́n tọwọ́ ẹ̀ bá ṣọ òun ló pè wọ́n nígbà tí wọ́n ṣe ìdásílẹ̀ ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n gbogbo wọn parapọ̀ lọ́dún 2013 lára wọn náà ló pe olóyè Bísí Àkàndé olóyè Ògbónayà ọ̀nù olóyè Rochas Okorocha àti ọ̀pọ̀lọpọ̀ àwọn olóyè wípé ẹ wò ó látàrí ìṣèjọba tí Bọ́lá Ahmed Tinubu ń ṣe ìṣèjọba oníbòńkẹ́lẹ́ báyìí òun náà ń ṣe ò tí ò tẹ̀ gbé àwọn èèyàn tí ò jẹ́ kí wọ́n mọ̀ bí àwọn kan bó ṣe ń lọ sí Lùkùmọ́nù ló sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ẹgbẹ́ òṣèlú APC àti àwọn ọmọ Nàìjíríà òun náà ni wọ́n ní ipa rere láti máa kó nínú ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà gbé àti wípé àwọn tí wọ́n jẹ́ aṣáájú nínú ẹgbẹ́ òṣèlú APC wọ́n gbọ́dọ̀ ní ipa rere láti máa tọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ́nà tí ò gbọ́dọ̀ kó wọnú ìgbógbó tí kò mọ̀ wọ́n sì gbọ́dọ̀ dúró láti máa ṣe àtìlẹ́yìn fún nítorí pé Bọ́lá Ahmed Tinubu tóun nìyí ó ti fẹ́ máa dàbẹ́ ní tí pé wọ́n ti òjé bọ olóòṣà lọ́wọ́ ó kú bàbá ńlá ẹni tí yóò bọ olóyè yìí ló kọ ìwé àpilẹ̀kọ ránṣẹ́ sí àwọn olóyè wọ̀nyí ìpè kí wọ́n tètè gbé ìgbésẹ̀ níbi tó ti kọ àkọlé rẹ̀ wípé àsìkò ìṣèjọba àti ìdarí tá a nìyí ìdarí ilé tó jẹ́ pé ó burú jáì ni tó sì ṣeé ṣe kó jẹ́ pé ó sì lè kó àkóbá fún ẹgbẹ́ òṣèlú APC ní ọjọ́ iwájú. nínú ìwé ìròyìn Vanguard ní àárọ̀ níyì ìròyìn náà ló jẹ́ ìròyìn tó bani nínú jẹ́ púpọ̀ níbi tí bàbá kan tó jẹ́ bàbá fún àwọn ọmọ mẹ́ta tí wọ́n pe orúkọ rẹ̀ ní ọ̀gbẹ́ni Michael Chidozie òun náà ni wọ́n ti sọ pé ó ti lu ìyàwó rẹ̀ ní àlùpàmọ́kù débi wípé ẹ̀mí bọ́ lẹ́nu ìyàwó rẹ̀ ní ìpínlẹ̀ Rivers
òun náà ni ìṣẹ̀lẹ̀ òun náà ti ṣẹlẹ̀ lórí aáwọ̀ tí ń bẹ́ sílẹ̀ láàrin wọn lórí àsanwólé àsanwólé arábìnrin eléyìí tí wọ́n ní Olopa tí ẹ̀mí bọ́ lẹ́nu rẹ̀ ìyẹn arábìnrin Ufoma Chidozie ló jẹ́ ẹni ọdún 22 tí ìṣẹ̀lẹ̀ òun náà tó ṣẹlẹ̀ ní àárọ̀ ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tí a wà nínú rẹ̀ yìí ní mile 4 ní ìlú Port Harcourt. Àwọn ọlọ́pàá sọ wípé àwọn afurasí ọ̀hún òun náà ni àwọn ti rí ọwọ́ tó sósì sí wà ní àkóló àwọn ọlọ́pàá níbi tí iṣẹ́ ìwádìí tí ó ti ń lọ lórí rẹ̀ láti lè mọ ìdí pàtàkì eléyìí tí ó fi lu ìyàwó rẹ̀ títí tí ẹ̀mí tó fi bọ́ ní ẹnu rẹ̀. òun náà ẹbí kélédùmarè kó ṣá ẹ jẹ́ kí gbogbo wa ká máa ní sùúrù báyìí o àtọkọ àti ìyàwó ẹ má jẹ́ ká fi ìkanra mú ara wa o ẹ má sì jẹ́ ká mú búburú tí ń bẹ nínú wa ká má gbé e jáde ẹ jẹ́ kí gbogbo wa ká máa sin mẹ̀dọ̀ báyìí àtọwọ́ lé nísìnyí àti ìyàwó àtọkọ tí wọ́n rójú ráyè máa sọ pé àwọn owó lé kiri báyìí ojú ọkọ àti mọ́ lá báyìí àwọn ọmọ sì wà láyé ní gbogbo ìgbà tán ọmọ bá wà láyé ni wọ́n máa rántí wípé bàbá àwọn ló lu ìyá àwọn ló lù ú lálùpà tí ẹ̀mí tó fi bọ́ lẹ́nu rẹ̀ ṣọ́kàn wọn yóò lè darí yìí síbẹ̀ wọn ní bàbá ní àǹfààní àti sọ pé nítorí pé kò sí nǹkan kan lòun fi lu ìyá wọn lálùpà ẹ jẹ́ kí gbogbo wa kára máa ṣe gbogbo ẹ̀ níwọ̀ntúnwọ̀nsí èso oníyàwó lu ẹ má jẹ́ ká bínú lábíjú o nítorí àsìkò tá a wà nínú rẹ̀ yìí. ẹ jẹ́ lọ sínú ìwé ìròyìn Vanguard níbi tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà tó ti ń sọ bí wọn yóò ṣe gba owó tí wọ́n máa yá àwọn akẹ́kọ̀ọ́ tí wọn yóò yá wọn tí wọ́n máa gbà padà gẹ́gẹ́ bí wọ́n ti ń sọ wípé wọn yóò ṣe àwọn àtẹ ibi tí wọn yóò ti máa náǹfààní láti lè fi orúkọ sílẹ̀ fún sí yíyá owó ọ̀hún náà eléyìí tí wọ́n pè ní Nigeria Education Loan NEP Fund ni wọ́n ti sọ wípé lẹ́yìn ọdún méjì tí àwọn tí wọ́n yá owó yìí tí wọ́n bá ti ṣe ìṣèlú bàbá wọn tán ìyẹn NYSC òun náà ni wọ́n yóò náǹfààní láti san owó yìí padà ẹni tó jẹ́ akọ̀wé ẹgbẹ́ òun náà yan àjọ tó ń rí sí ẹ̀yáwó yìí dókítà Akíntúndé Sọ́yà òun náà ló ṣiṣẹ́ olójú ilé níbi ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn akọ̀ròyìn orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn NAN News Agency of Nigeria nílùú Àbújá lánàá òde òní yìí níta bá gbàgbé ní oṣù kẹfà ọjọ́ 12 ọdún 2023 ìyẹn June 12 òun náà ni ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ló ti bọwọ́ lu àwọn àǹfààní fún àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ láti lè ní àǹfààní sí ẹ̀yáwó tí wọ́n sì bọwọ́ lu tó sì di òfin ní ọdún 2023 láti lè fún wọn ní ẹ̀yáwó tí ò ní ní àfikún owó kankan lórí ẹ̀wẹ̀. Sọ́yà ló sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé lẹ́yìn ọdún méjì tí àwọn fún ìwọ̀n yìí ló fi ṣàlàyé pé lẹ́yìn ìgbà tí wọ́n bá ti parí àgùnbánirọ̀ wọn ní NYSC òun náà ni lẹ́yìn ọdún méjì wọ́n ti ní àǹfààní wọn ti máa ṣiṣẹ́ kan tàbí ìkejì láti lè fi dá owó náà padà Elédùmarè yìí ọ̀nà gbogbo alọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà tèmi sì rò pé bóyá wọ́n fẹ́ fún ọ ní owó yìí ọ̀nìwọ̀n fún yín o wọ́n ya yín ni nígbà bá parí àgùnbánirọ̀ tẹ́ bá parí NYSC òun náà ni ẹ dá padà tí mo sì rò pé kèmí náà lọ gba tèmi pé ńgbà tí mi tẹ̀ ń ṣe akẹ́kọ̀ọ́ wọn bóyá èmi náà sì lè gba tèmi kí n fi padà sí ilé ẹ̀kọ́ ńgbà máa dá padà báyìí ẹ̀tọ́ Ọlọ́run ràn gbogbo àlọ́ láti ìdùnnú ẹ jẹ́ mú ìròyìn nínú ìwé ìròyìn Vanguard. òun ni Awon máa ti ń bẹ́ sílẹ̀ ọ̀rọ̀ wọn ò mà fẹ́ jọra wọn mọ́ àwọn wo ẹgbẹ́ òṣìṣẹ́ NLC àti tòǹṣòwò TUC tẹ́ ò bá gbàgbé lánàá òde òní yìí lámúròyìn wá fún yín pé ìpàdé yóò bẹ̀rẹ̀ sí ní wáyé láwọn ìpínlẹ̀ gbogbo lọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú owó oṣù àwọn òṣìṣẹ́ tó kéré jùlọ bóyá ẹ̀já wọnú ìwé ìròyìn Vanguard. Ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ NLC àti TUC ni wọ́n ti pín lánàá òde òní yìí o tó ti ní ẹ fi tiyín ṣe tiyín ẹ jẹ́ kí mi náà kí n fi ṣe tèmi o òun náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní nàka lébù síra wọn lójú ní gbogbo àwọn ẹkùn mẹ́fẹ̀ẹ̀fà tá a ní lórílẹ̀‐èdè Nàìjíríà yìí dábàá ti gbàgbé pé wọ́n ti ṣe àgbékalẹ̀ àwọn nígbìmọ̀ ilé tí wọ́n wá láti ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta láti lè jókòó àpérọ̀sọ lórí owó oṣù àwọn òṣìṣẹ́ ilé tó kéré jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n yóò máa gbà níbẹ̀ ni NLC lánàá òde òní làwọn ti fẹ́nu kò sí owó tó tó 794,000 naira òun náà ni TUC wá ògbà àbá owó tẹ̀yìn fẹ́ gbà kéré àwọ̀ tẹ̀lé yín o làwọn bá sọ wípé 497,000 naira ẹgbẹ̀rún ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ó dín ní mẹ́ta 497,000 naira ni àwọn sọ pé àwọn fẹ́ máa gbà ẹni tó jẹ́ adarí gbogbogbò fún ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn òṣìṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà èyí
èèyàn Michael Imodu ní ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara àti comrade Isa Aremu òun náà ni wọ́n sọ pé lásìgbò yìí òun náà ló ń bẹ́ sílẹ̀ láàrin àwọn méjèèjì níbi tí wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí pé bóyá ó ṣe ṣe kí wọ́n padà wá já sí 120,000 naira tàbí igba ẹgbẹ̀rún náírà kan yẹn 200,000 naira. Ẹ wo ọ̀rọ̀ ti ṣọ̀tọ̀ọ̀tọ̀ báyìí ní àní ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà tẹ́lẹ̀ rí òun náà ni wípé àwọn méjèèjì máa ń fọwọ́sowọ́pọ̀ láti fẹnukò lórí kankan tàbí ìkejì àmọ́ lánàá òde òní yìí o wọn ò dẹ́nu fi kò sí ibì kankan TUC gbọ̀tọ̀ bẹ́ẹ̀ ni NSC làwọn náà gba ọ̀tọ̀ lọ́nà tiwọn ní ìròyìn ẹbí jáde nínú ìwé ìròyìn Vanguard. ẹ jẹ́ sáré mọ́lẹ̀ yìí kí n fi káàdì rẹ̀ níbi tí àṣírí àwọn oníṣẹ́ láabi kan tá àṣírí wọn ti tú lọ́pẹ́lọpẹ́ àwọn ọlọ́pàá ká máa gbóṣùbà kárí fún àwọn ọlọ́pàá orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti kéde wípé àwọn ti rí ọwọ́ tó àwọn gbọ̀ngàn ibi tí wọ́n ti ń kó ìbọn sí ìyẹn tí wọ́n ti ń ṣe àwọn ọ̀bọ lóríṣiríṣi ní ìlú Jos tó jẹ́ olúlu ìpínlẹ̀ Plateau ẹni tó jẹ́ alukoro àgbà fún ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè wa Nàìjíríà yẹn Múyìwá Adéjọbí ló jẹ́ kílẹ̀ kó di mímọ̀ lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Twitter rẹ̀ lọ́jọ́bọ̀ tọ́ọ̀tì àná yìí níbẹ̀ tó ti sọ pé wọ́n tún rí àwọn ìbọn tó jẹ́ ìbọn AK-47 tí wọ́n rí gbà lọ́wọ́ wọn níbi tí wọ́n ń kó àwọn ìbọn sí lóríṣiríṣi tí wọ́n sì jẹ́ agbódegbà fún àwọn oníṣẹ́ láabe àti àwọn ìbọn ìléwọ́ tó jẹ́ pistol tí wọ́n pè ní pistol tó jẹ́ ti wá níbàyí tí wọ́n ń ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà oníbẹ̀ náà ló ti ṣàpèjúwe pé àwọn ọkùnrin wọ̀nyí tí wọ́n ń ṣe ìbọn yìí wọ́n jẹ́ ọlọ́pọlọ pípé talented báyìí òun náà lè bò tí ó lò fún wọn níbẹ̀ náà ló ti sọ pé àwọn tó wá nílò láti ṣiṣẹ́ pẹ̀lú wọn lọ́nà tó dáa tí yóò fi jẹ́ àǹfààní fún orílẹ̀-èdè Nàìjíríà ibẹ̀ ló ti sọ pé AK-47 tí wọ́n ṣe ó jẹ́ àgbélẹ̀rọ tiwọn ilé tí wọ́n ṣe fúnra wọn àwa ti mọ̀ bóyá wọ́n ó lò wọ́n gẹ́gẹ́ bí ikọ̀ fún àwọn ọlọ́pàá ìbọn gbogbo àwọn ìbọn tí wọ́n rí lọ́wọ́ àwọn fúnra wọn ni wọ́n ṣe ìbọn yìí o orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ṣe àwọn ìbọn wọ̀nyí o tí wọ́n rí ìbọn wọn AK-47 lọ́wọ́ tí kì í ṣe ìbọn tí wọ́n kó wá láti òkè fún Múyìwá Adéjọbí ló ti wá ní bóyá ó ṣe ṣe kí wọ́n mọ lò wọ́n fún àwọn kọ̀ọ̀kan àmọ́ tí àwọn náà ti ṣe sẹ́yìn àwọn ìbọn tí wọ́n ti ń ṣe látọjọ́ tó ti pẹ́ wà ní kó tó di pé àṣírí wọn tú àwọn ohun gangan ló ṣe ṣe kó máa jẹ́ bíi agbódegbà fún tí wọ́n máa kó ìbọn òun náà fún tàbí tí wọ́n máa ta ìbọn òun náà fún wọn Kẹ́lẹ́dùmarè kó ṣàánú wa lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ní abala ibi tí a ti máa fún ní ẹ̀kúnrẹ́rẹ́ ìwé bẹ́ẹ̀ bá a ṣe rí mọ́ ní òwúrọ̀ òní òun náà ní eléyìí adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ má wàá gbàgbé fún àwọn ètò wa lóríṣiríṣi ìròyìn ní síwájú sí láti máa kàn sí wa lórí àwọn ìkànnì ayélujára wa eléyìí tí ẹ ń wò lójú amóhùnmáwòrán yìí yẹn lójú òpó Facebook Gbàgede Ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀ bí tá a wà náà nìyẹn lójú òpó YouTube Bàbá Gbàgede Ìmọ̀ TV bákan náà lójú òpó Instagram Gbàgede Ìmọ̀_22 yóò ṣeṣe fún gbogbo aláṣẹ Elédùmarè Olúṣọlá ló kọ mi ìnẹ́kọ̀ ló kọ bàbá mi olómi ẹgbọ́n làwọn èèyàn ń pè mí títí di ọjọ́ mi tá a máa fi pàdé láyọ̀ àpàdé á kó òpin ọ̀sẹ̀ ó dàbọ̀. BGI TV yìí mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV yìí mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para àdànà kó kọjá mọ́rí nǹkan fèrè bàbá rìnrìn káwí parí BGI TV we are the pace setter. Bàbá Gbàgede Ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.